alólóngì ní ti gàjà o Dẹ́kunlé olóngì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv máa yìí kò tiẹ̀. pàdé kalẹ̀ ẹjẹ́ aṣọ pé sallallahu alaihi wasallam ẹjẹ́ àtúnwí lẹ́ẹ̀kan sí sallallahu alaihi wasallam ilé ọ̀gọ́lé ọwọ́ bí sallallahu alaihi wasallam ẹwà ẹjẹ́ aṣọ pé alhamdulillah alhamdulillah ẹjẹ́ àtúnwí lẹ́ẹ̀kan sí alhamdulillah ẹlẹ́ẹ̀kẹta ìkájọ́ orí rẹ̀ dáadáa alhamdulillah rabbil alamin. Mo kí àwọn àfáàní kalẹ̀ salamu alaykum. Èyí tí Ọlọ́run kádàrá pé a tún rí ṣe léde láti lọ́wọ́ sunnatun nabawiyyatun lẹ́yìn tó ṣe wípé kò sí tó lè wípé ká má rí ṣe. Ijabatuha faridun ala kulli muslimin. Ijabatuha faridun ala kulli muslimin. Látòrí kàlífà wa Chief Imam Lukman. Salamu alaykum. Bímọ sọ̀rọ̀ bàbá wa onírúdùnú Alhaji Zakariya. Sàlámù kọ́ọ̀lá mìíràn bí rọ̀yìn mi. Ó tún wá sún gẹ́gẹ́rẹ́ ọlọ́dọ̀ àfáwà Abdurrazaki Alkhairi. Wa salamu ala al-mursalina. Ó wá tún sún gẹ̀rẹ́ ọlọ́dọ̀ àfáàmì tó tókù lẹ́bẹ̀ẹ́ wọn. Wa salamu ala al-mursalina. Ó tún wá padà sọ́dọ̀ àfáwà Abdurrazaki. Alhamdulillahi rabbil alamin. Ọba tó ṣe léyìí nírọ̀rùn fún wa tó tún bẹ nínú iṣẹ́ táàtù gbélé ayé ṣe ká tó kú. Àwọn náà bára wa dúpẹ́ lọ́dọ̀. Lẹ́yìn náà mo tún wá kí bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ kalẹ̀. Akí wọn. Aláàbò wa ti sẹ̀mí àti káàdìrì. Abdulsemi Abdulkadiri. Bàbá ní sẹ̀mí. Bàbá ní Abdulsemi orúkọ ńlá ni. Orúkọ ńlá ni. Àwọn tó wá ní Abdulkadiri. Orúkọ ńlá ni gbogbo háyà. Bàbá. Ọlọ́run dákun jẹ́ kẹ́mi yóò gòkè. Àmín. Ọlọ́run mọ̀ kọjú báyìí. Àmín ya Allah. Bẹ́ẹ̀ ṣe jókòó jó ní rẹ̀ nígbà tí àkókò símù jáde. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ṣe jó náà ni, rán àwa ń bẹ̀. Ẹ̀yin bá ní Muhammad sallallahu alaihi wasallam. Kọ́sùn náà ló kéko yìí. Náà ni ọmọ àná ẹ̀rí. Àbí bí a ṣe gbé dání náà ni. Ìgbẹ́ náà lọ. Bẹ́ẹ̀ náà ni Ibrahim àbúrò rẹ̀ bẹ́ẹ̀ wá di grandpa lẹ́nu. Tí mo ń jáde sí mi náà lọ́nà báyìí. Ẹ̀yin bá ní ẹbí. Sallallahu alaihi wasallam. Ọlọ́run tún wá tún ṣẹ́ wa kù. Àtúwọ́ kó ọmọ Ibrahim. Ọlọ́run sí. Àwọn ní kíkọ́ sí ọmọ ẹ̀jẹ̀ grandpa. Kí bàbá wa bí ìkọ́ni ọkọ́ mu ká jẹ́ bàbá. Great grandpa. Sallallahu alaihi wasallam. Alhamdulillah. Wa salamu alayhi. Ètò àwọn iṣẹ́ yìí ni àwọn náà. Ọlọ́run aláàlẹ́mọ̀ ìṣẹ̀lẹ̀. Gbogbo àwọn táwọn wá dùn pé lẹ́nu. Wàlẹ́ àmúdú yìí ilẹ̀ rabbil alamin. Gbogbo àwọn táwọn wá dùn pé lẹ́nu nítorí ọmọ tuntun àbí bí ó ṣe gbẹ́nu pẹ̀lú rẹ̀ náà lọ́wọ́ ní orí rẹ̀. Bẹ́ẹ̀ni. Ta ló lè sọ pé táyà rẹ̀? Kò sí. Mo kí àbáwá Yusuf. Arábágà. Worldwide. Olórí worldwide. Ọ̀rọ̀ Yusufu ò lè yà wá lẹ́nu. Kò sì lè jọ wá lójú. Kí ló fà tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé Yusufu ti jó ní iná. Ṣé bọ́ọ̀ ló sọ bàbá rẹ̀ yìí pé wọ́n là kọ́ ní
àtẹ́yìnà oníyàhà bàtì yá bàtì ìnírọ̀ ìtù àdá ṣàkàwọ̀ kàbà wọ́n ṣàlìkọ́mọ́ra wọ́n ṣàlìkọ́mọ́ra àìtù lè sàdìdì. kọ́lá látàkì ṣúṣúrú búyáka àlá ìhùwátìkà. وتكن لك كيدا إن الشيطان للإنسان عدو وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الحديث ويتم عليك وعليك àti ìyá ọkọ àti ìyá ìyàwó. Àkì sálámù ní àlékún tí kì í tó bí máa ń sọ bá fún kọ́ni mọ́ kúrò dá. Mo lè tó kó wá dúró lẹ́gbẹ̀ẹ́ kọ́ sí mò ń bí. Ọba mi kọ́ wá dúró tẹ̀lé kọ́ máa dáná sí. Kọ́ máa dáná sí. Ẹ bá ń gbé ṣàbò Ibrahima. Ibrahim. Sálámù máa bọ̀ bí. ní àlékún. Ìmọ̀ sọ̀bà ìtàn fàlọ́ dáná sí àpárí fún ọkùnrin bàdá. Adúgbòfọ́lọ́. Alhamdulillah. Mọ́lá Ibrahim. Inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifan wa lam yakun minal mushrikin. Shakiran li an'amihi. Ẹ̀yin bá lè Mahama. Ṣé rí tí mi ò fi fẹ́ pẹ́ púpọ̀? Ó ní wípé kọ́sùmù ń tọ́jú. Ọkọ̀ jùmọ̀. Mi ìkọ́jú tẹ́lẹ̀ náà. Ọkọ̀ tẹ́lẹ̀. Wàhálà fẹ́ wàhálà fún bàbá kan bàbá kan torí àsìkò àsámú. Báwo lẹ sí ṣe wà yín sí àti má lè gbèrú láti gbè wá bí sí ẹ̀ ń gbé ní orí mọ̀ kọjá sí tọ́nà lọ́rùn yọ. Àmọ́ nígbà wá jẹ́ wípé níjẹta àkókò sí jáde lánàá akó Ibrahimu jáde lẹ́yìn àtúwá ń kó ọmọ Ibrahimu jáde ọmọ sójú ẹni kọ̀ọ̀kan àṣekọ̀ tó pẹ́ wájú ọmọ. Alhamdulillah. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Gbogbo náà sì lẹ́sìn ní ọ̀kọ́já gbogbo náà lẹ́nu bàtàkà kọ̀kọ́já wákàtí kan. Ẹ sì ní bá àwọn àti ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀. Ìjọ ń lọ àwọn àwọn akẹ́ lórí ìjókòó torí bẹ́ẹ̀ pẹ́ lórí ìjókòó tẹ́ kàlẹ́bà. Bẹ́ẹ̀ni, ìsásíkò mọ́. Wá ìjẹ́ òkú ní ẹjẹ́ ń ṣe ilé ìdíkà fún wa lọ́ní. Ọlọ́run yìí jílẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa. Amina. Orúkọ ọmọ wa máa jó mìíràn. Obìnrin òbúwa náà lọ. Ẹ̀gbọ́n náà tóbi lẹ́ẹ̀kan náà. Ẹ̀yin ká Ẹ má jẹ ojú mi o. Obìnrin pọ̀. Obìnrin pọ̀. Obìnrin ọmọ pọ̀. wa yìí orúkọ rẹ̀ máa jó mìíràn. Bàbá wa ṣáàbì kọ́ rírì. Obìnrin lọ́mọ yìí. Ìwà àfẹ́ obìnrin. Olóòkọ wọ́n fẹ́ gbowó oṣù náà. Owó orúkọ ọmọ. Ọ̀ya. Mo fẹ́ gbà. Yóò wá bí látọ̀rọ̀ bá wa gbà. Alájí wa Abdulsemi Abdulkadir Ukola. Náà àwọn àkọ́sí ọmọ ìwé náà máa múra lẹ̀. Mọ́lám Yusuf ìwé náà máa múra lẹ̀. Orúkọ ọmọ kà jáde lẹ́ẹ̀kan náà ni. Àwọn sọ pé alhamdulilayi àti alákọ̀ọ́lẹ̀ sáré mi jí ni nígbà tí ń bá a bọ̀ yìí. Bàbá wa Sheikh Alhaj Abdulsemi Kọ́tẹ́ bàbá lọ́wọ́. Ẹyin ìpàdé Muhammad. Sallallahu alaihi wasallam. Orúkọ ọmọ ìyá máa jọ ọmọbìnrin. Alhaji Yusuf náà ló dé bẹ́ẹ̀. Orúkọ ìyá máa jọ ọmọbìnrin. Ọmọbìnrin. Irọ́ o. Bàbá wa Grandpa olóyẹbí. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́ òun. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Ọmọ alálùbáríkà tí a wá kó. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́.
nígbà tá a wà ní Mẹ́kà njọ́ kìnìún àná ni mo lọ́hùn Khadija ìyàwó àti Muhammad sallallahu alaihi wasallam. olókìkí ni Khadija ọlọ́lá ni Khadija olówó ni Khadija wọ́n wá respect ẹ̀ nílùú Mẹ́kà Ọlọ́run wá padà so igi Khadija fún àná Muhammad sallallahu alaihi wasallam. ìyẹn ni pé orúkọ ọmọ àwọn ìjẹ́ Khadija tula sọ̀rọ̀ wá. Khadija tula sọ̀rọ̀ wá. Ọlọ́run tó fún wa lóyún ní. Ọlọ́run tó fún wa lóyún ní. Sóun ló fún wa lọ́mọ bí. Ọlọ́run tó fún wa lọ́mọ bí. Yàrá bá wa dọ́mọ náà ṣe. Khadija tula sọmawa. Khadija tula sọmawa. Orúkọ ọmọ wa máa jẹ́ Khadija. Orúkọ ọmọ wa tí gbogbo wa pé bọ́ọ̀lù lẹ́yìn àtọkùnrin àtọkùnrin ẹnu àwọn àgbàlagbà wọn ni wọ́n máa jẹ́ Khadija. Ọlámídóyin. Ọlámídóyin. Orúkọ ọmọ wa tún máa jẹ́ Arámidé. Orúkọ ọmọ wa yìí orúkọ rẹ̀ Arámidé. Ó tún máa ń jẹ́ Olúwa ṣe mí lóore. Olúwa ṣe mí lóore. Ẹ̀yin ò bá ní Muhammad sallallahu alaihi wasallam. ẹni afẹ́. Ẹni afẹ́. Allah akibar. Lórí kì í ọmọ jẹ́ sallallahu alaihi yóò wá wasallam. jẹ́ Khadija. 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 Àníkẹ́. Bàbá Ramadan Muhammad. Oṣù bẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀. Orúkọ púpọ̀ mẹ́. Orúkọ. Orúkọ tó tún wà bí náà Orúkọ ní Ọlámídé. Ọlámídé. Àánú Olúwa pọ̀. Àánú Olúwa pọ̀. Àánú Olúwa ti sọ̀kalẹ̀. Ó ti sọ̀kalẹ̀. Lọ́jọ́ padà ìbànújẹ́ fún wa. Amina. Ẹ ṣàlùjá máa. Amina. Orúkọ bàbá ọmọ. Orúkọ bàbá ọmọ. Ó jẹ́ Ibrahim. Ó jẹ́ Ibrahim. Ìyá ọmọ. Ó náà jẹ́ Sẹ́yìnà. Ọlọ́mọ ti sẹ́yìn. Ayọ̀mídé. Ayọ̀mídé wọn lórúkọ ọmọ wa. Orúkọ náà tó rẹ̀ jẹ́ Ayọ̀mídé. Àwọn bàbá Ayọ̀mídé ni. Àwọn bàbá Ayọ̀mídé ni. Àdúgbò fọlọ́. Alhamdulillah. Nísìnyí, abí ọmọ yìí ní ọjọ́ kejìlélógún. Oṣù kọkànlá. Oṣù kọkànlá. Ọdún tá a wà mẹ́rin. Ọdún tá a mẹ́sẹ̀ yìí. Ọjọ́ kejì tá a fọmọ lórúkọ. Ọjọ́ tí a ṣe súnà rẹ̀ yìí. Wọ́n náà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n. Oṣù kọkànlá. Oṣù kọkànlá. Ọdún tá a wà mẹ́rin. Ọdún tí a mẹ́mẹ́ yìí. Ọmọ wa yìí, ó wá jẹ́ ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà. Àbọ̀mọ Nàìjíríà kọ́. Ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ni, 100%. Kọ́sì. Bẹ́ẹ̀ni, o ti dáhùn lò. Ọmọ Nàìjíríà. O ti dáhùn lò. Ọmọ ìlú Ẹ̀gbá. Sọlọ́lá tí ìlú Ẹ̀gbá náà wà nínú Nàìjíríà. Now, ọwọ́ akọ fún àlùbáríkà. 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 Bismillahirrahmanirrahim. Orúkọ ọlọ́ọ̀bá àjọjọ́ ẹ̀bá àjọ ọ̀run. Yàrá aláwọ̀ mubarakan láìsù máa ká Gbogbo yìí ní Khadija bá jẹ́ ọlọ́ọ̀ sọ̀rọ̀ máa lágbàríkà. wọ́n yára abárùlátà níwájídé yá. Ọlọ́run ṣe ń tutù ojú fún àti bàbá ẹ̀. Wọ́n bá rí kí ibi sáré òmìnira. Àlùbáríkà sí ọyàn tí ọmọ mu nígbàyà yá rẹ̀. Wàrísíkì àbíyá. Ọlọ́run ò sàlékún àrísìkì bàbá rẹ̀ àti yẹ́. Wàtọ́wọ́lá aláwọ̀ òmùra Nàìjíríà. Ọlọ́run àpè ọ́, ọlọ́run àdídátà ń sọ ló pọ̀ yìí sí lọ́mọ ẹlẹ́nu kíkùn láyé àfàlùbáríkà dẹ̀ títẹ náà bẹ́ lọ́run àrùkù àwọn tá a péjọ ọlọ́kùnrin lóbìnrin sàwọn náà lẹ́lẹ́bí kíkùn. Wàsáìrì Mùsùlùmí àgìrí wọn bá yí bí náà. Gbogbo àwọn tá a jẹ́ Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àtàwọn ẹlẹ́sìn míì náà tá a bẹ́ bí lọ́kùnrin lóbìnrin. Àmúlárẹ̀ ayọ̀ máa onídàá sí. Ọ̀rọ̀ fi ọlọ́run kó máa bá Khadija lọ́jọ́ tá a bí. Salamu alaykum máa súnmíyá. Àlàáfíà Ọlọ́run kọ́ máa bá Àdíjà lónìí tá à ń sọ. Ọkọ rẹ̀ táhà náà sì ẹ̀ sáyé. Salamu alaykum madam Zaha. Ọjọ́ tí Khadija tu Àníkẹ́ tí ó lò láyé sẹ́lẹ̀ bá lálàáfíà má ṣe lọ́pàá táwọn pẹ̀lú ọkùnrin hospital. Àbàlùbáríkà náà ti ẹ̀ náà bẹ́ lọ́rùn àlàáfíà Ọlọ́run kọ́ mọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá náà àti gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run. Ọ̀la fàájìyà. Àlùbáríkà Aliyamudu lillahi rabbil alamin.
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم. Thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00